woman. Tó bá dẹ̀ ti rí pé you are guilty of any one of these, then you can make correction. Then ti ọkùnrin, don't of ọkùnrin, tí àwọn ọkùnrin míì máa ń ṣe, tí àwọn obìnrin wọn fi máa ń sá fún wọn at the end of the day tán wá ní àyàwó àwọn ò like oko. Number one, wọ́n ní don't press her head if she's giving you fellatio. wọ́n ní àwọn ọkùnrin míì wà tẹ́ pé tí obìnrin bá ń ṣe fellatio tó ń la oko wọn, wọ́n ní wọ́n wà tí orí ẹ̀ bọ inú, wọ́n wá gba orí ẹ̀ mọ́lẹ̀ débi wípé oko yẹn á wá lọ sọ́fun rẹ̀, yóò wá mọ́ fẹ́ bì, yóò mọ́ wà nauseated. Ẹ mọ́ tẹ orí obìnrin, àwọn obìnrin wọ́n ní wọ́n tẹ lómìnira ní wọ́n tẹ orí àwọn wọnú. Gbogbo yẹn o is not part of it. You don't have to tẹ orí obìnrin wọnú long because bó ń ṣe fellatio, wọ́n ní ó máa choke ẹ̀ ni, ó máa mú kí, torí àwọn míì máa ń béèrè pé kí lé tí fellatio máa ń nauseate àwọn. Fellatio kì í nauseate. It depends on how you do it. If you dip the oko sí ọ̀fun rẹ̀, definitely wàá feel nauseated. So wọ́n ní kí àwọn ọkùnrin take note yẹn. Wọ́n tún ní don't touch her clit roughly. Ṣé rí clit tá à ń pè ní ìdọ̀, ó contain 8,000 cells. You can read about it. Cells tó wà lórí clit is 8,000. Ẹ mọ̀ like, ẹ mọ̀ love o. So it is hypersensitive. Bó ṣe wà hypersensitive tó yẹn náà, bẹ́ẹ̀ náà ni ó ṣe wà painful tó if it is roughly handled. So yé wa, so wọ́n sọ wípé kí ọkùnrin kó ṣe kí ni, kó wà gentle when it comes to bí bákìlì tí obìnrin ṣeré. Mi fẹ́ máa sọ too much of English torí kí Facebook má lọ capture àwọn words yẹn. So yé wa, so wọ́n ní don't trust too much, wọ́n ní ẹ má trust jù náà. Ipe 3 inches kò sí bí oko ọkùnrin, kò sí bó ọkùnrin, gbogbo àwọn tó máa ní ẹnìkan oko ẹ̀ kéré, oko ẹ̀ tóbi yẹn, kò sí bó ọkùnrin ṣe lóko ńlá tó. The first 3 inches oko òun ló wúlò fún obìnrin. The first 3 inches òun ni G-spot of obìnrin. Especially ìwọ tó bá ní oko ńlá, ìwọ ọkùnrin tó bá mọ̀ pé you are on the big side, oko rẹ̀ tóbi. Ẹ má máa trust too much. Trusting too much yẹn tó bá yá obìnrin yẹn máa feel pissed off ni. Ṣóyè wa, wọ́n wá sọ wípé another point, wọ́n ní don't take drug. Iná yẹn ti dé padà. Wọ́n ní wọ́n á lo drug 5 to 7 minutes ó ní the normal time fún the first round. Ṣóyè wa, the first 5 minutes fún first round o 5 minutes sí 7 minutes ni. Due to impatience, anxiety and some other pain, stress, etc. Wọ́n ní first round fún ọkùnrin tó normal tí ò sí lórí oògùn kò gbọdọ̀ ju 5 minutes lọ sí 7 minutes. Wọ́n wá ní after first round yẹn, wọ́n ní ọkùnrin yẹn wá lè lọ fún resolution àbí refractory period. Ó wá lè last jù bẹ́ẹ̀ yẹn lọ o. Maybe the second round or third round, etc. Pé ṣùgbọ́n the first round ò gbọdọ̀ ju 5 minutes. So àwọn obìnrin tí wọ́n máa ń ní, àwọn míì máa ń ṣe ju time yẹn lọ. Ẹni yẹn wà lórí oògùn ni. Mo ṣe pre-recorded kan nígbà kan téèyàn kan tákù mi pé 5 minutes kéré kíní kan, mo ní normal. You see, when I talk on a natural ground based on scientific studies. Gbogbo àwọn nǹkan yìí èmi náà máa ń kà ni. And when you say you administer questionnaire, ó mì pé o béèrè question. You understand? Lọ́wọ́ àwọn tó ní practical experience. So based on studies, you can read it. Ask professors, ask researchers. 5 minutes òun ni tẹ́ bá Google ẹ̀ gan, òun ni normal time for a normal man. Àdèmá sọ pé kí àwọn ọkùnrin máa lo oògùn. Ṣóyè wa, wọ́n wá ní pé tó bá gbogbo àwọn ọkùnrin tó máa láwọn fẹ́ impress obìnrin yẹn, at the end of the day gan, you now discover that you end up not impressing her. Jọ̀wọ́ bá ń tan fáyín Mary wá plug ẹ̀. Ṣóyè wa, you end up not impressing her because oògùn tó lò yẹn ó máa mú ẹ kó trust more than the normal time, and the woman will be pissed off. You end up not impressing her. So ara don't, torí àwọn ọkùnrin míì tí wọ́n máa ń lògùn láti fi impress obìnrin ni. Trusting in and out tó bá ti ń ṣe, tó bá ti wà lára obìnrin, okó tó wọ ara obìnrin more than 5, 10, 15 minutes yẹn, obìnrin yẹn ti wà uncomfortable. Ṣóyè wa, obìnrin yẹn, she's already uncomfortable. Thank you. Obìnrin yẹn ti already wà uncomfortable. Plug kìíní. She's already uncomfortable. So ẹ ní ìdí ká ẹ máa lògùn kankan. Once you eat fruit, you eat good food, you walk, you do cardiovascular exercise, you are good to go. So ara àwọn nǹkan yẹn, irú obìnrin tẹ́ trust lórí 20-25 minutes kẹ́ tó ṣe come, tẹ́ bá pè tó bá dijọ́ mi, tẹ́ bá pè ó máa sá kò ní wá. Tó bá dẹ̀ jẹ́ ìyàwó lé yín ni kò ní like oko. Torí gbogbo àwọn tó ní ìyàwó àwọn like oko kò like oko yẹn, nígbà míì tẹ́ bá ti rough handle obìnrin kò ní like oko yín. Then wọ́n ní don't force a woman to come as well. Just like we said, fáwọn ọkùnrin, wọ́n ní ẹ má force obìnrin láti come.
ẹ má máa fún ní impression yìí pé wàhálà rẹ̀ ti pọ̀ jù. You now make her feel like she's a harlot tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Ẹlòmíì báyà ní pé bí ọkùnrin òun ṣe máa ń ṣe sóhun ni ó ti ẹ̀fà tí òun ò fi fẹ́ràn ìbálòpọ̀ pẹ̀lú rẹ̀ mọ́. Ṣóyé wa, so wọ́n ní ẹ má force obìnrin ní àti come. Then wọ́n tún ní you can call her full name bíi Fadékẹ́mi, Olúwafẹ́rànmi, Olúwafúnkẹ́, Àṣàkẹ́mi. Wọ́n ní gbogbo àwọn oríkì yẹn wọ́n ní mọ̀ ń mú kí orí obìnrin yá. Ẹ má mọ̀ pé béèbù, èmi ò ní ẹ mọ̀ pé béèbù kò sí ní tó burú ń bẹ̀ o, bẹ̀ ṣe rí àṣà wa. A rí wípé lára gbogbo àwọn orílẹ̀-èdè tán soríire jù, èdè wọn ni wọ́n fi ń kọ́ àwọn ọmọ wọn, èdè wọn ni wọ́n ń gbé ga. Èdè ó wà láàrin tí ń gbé àṣà àti ẹ̀sìn gangan. Èdè ó wà láàrin tí máa ń mú kéèyàn ò tètè mọ̀wé, kéèyàn ò tètè gẹ́ẹ̀tì àlàyé tán ṣe fún èèyàn nínú kíláàsì. Mother tongue. Ó dà ní pé tí Ọbáfẹ́mi Awólọ́wọ̀ àwọn náà ṣe experiment yẹn pé wọ́n kọ́ àwọn ọmọ, àwọn set of ọmọ kan, wọ́n kọ́ wọn ní English, wọ́n kọ́ another set of ọmọ ní their mother tongue. Wọ́n wá set the same exam fún wọn. Àwọn tán kọ́ ní mother tongue yẹn wọ́n pass ju àwọn tán fún òyìnbó kọ́ lọ, because òyìnbó is not our language. So yé wa, so ẹ jẹ́ ká pe correct orúkọ. Wọ́n ní kódà téèyàn bá pe full name èèyàn gan, wọ́n ní bí ìgbà tí ẹ bá ń pe àrò àtọ̀dọ̀fin inú ẹni yẹn ni. So yé wa, ẹlòmíì gan bóyá ló rántí ìgbà tó porúkọ ìyàwó rẹ̀ directly rí, ìyá alágbájá, ìyá àtàmọ̀dò ni. So ẹ má mọ̀ ṣe bẹ́ẹ̀, ẹ má pe correct, ẹ má pe real name obìnrin. Wọ́n ní máa ń mú kí obìnrin yẹn kí ọkàn rẹ̀ kó fà sí ọ̀dọ̀ ọkùnrin yẹn, ó dẹ̀ máa ń mú kí brain kó reset. So yé wa, wọ́n ní speak the right words. Wọ́n ní speak the right words sí obìnrin. Ẹ má mọ̀ sọ̀rọ̀ àlùfàǹṣá sóbìnrin. Obìnrin tẹ́ ẹ ti mọ̀ wípé tó bá dalẹ́ ẹni kó gbóbò wá, ẹ ti bu láti ọ̀sán kalẹ̀ lẹ́ẹ̀nísìn àti ìdájí lẹ ti bẹ̀rẹ̀ sí ní bu tẹ́yìn sọ̀rọ̀ burúkú sí. Gbogbo orú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn they are don't tí ò yẹ kéèyàn ṣe. Ṣóyé wa, àti sọ yẹn. Then wọ́n tún ní wọ́n ní don't finger Ashley. Àwọn míì wà tó yẹ pé tán bá fẹ́ lo ìka wọn sínú òbò obìnrin, the way bọ́n ṣe ń lo okó náà ni wọ́n ṣe ń lo ìka, tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Wọ́n ní finger, wọ́n ní ó gbúdọ̀ wà gentle. Wọ́n ní ẹ lè lo ìka bí ìgbà tẹ́ bá ń lo okó. Wọ́n ní ó gbúdọ̀ gentle. Ṣóyé wa, and because the clit is very sensitive, wọ́n ní don't use hand like you are using penis. Ṣóyé wa, wọ́n ní if not ẹ máa wound irú obìnrin yẹn. Tẹ́ bá dẹ̀ ti wound ẹ̀, tẹ́ bá pè lọ́jọ́ mi kò ní wá, kódà kó jẹ́ ìyàwó lé yín gan, ó máa sá fún yín ni, kò dẹ̀ ní lè sọ ọ̀rọ̀. Ṣóyé wa, wọ́n ní ẹ má gbé sórí pressure to come, don't put her on pressure to come. Ṣóyé wa, all what you need to do with her, wípé the boy ara ẹ̀ máa respond tó bá yá. Wọ́n ní don't ask her what she wants. Ṣóyé wa, wọ́n ní nígbà míì tẹ́ bá bóyá wà lórí òbò àbẹ́ǹdóbìnrin lọ́wọ́, wọ́n ní ẹ má mọ̀ bí pé ń da kí ló fẹ́. Wọ́n ní obìnrin yẹn máa feel like harlot ni, pé yóò mọ̀ sọ wípé ṣé ó ti wá pè òun ní, ṣó ti wá rò pé òun jẹ́ prostitute ni. Ṣóyé wa bẹ́ẹ̀ yẹn. Wọ́n ní gbogbo àwọn nǹkan yẹn wọ́n ní ó máa ń piss obìnrin off. Then wọ́n tún ní after play. Wọ́n ní a lot of men, 85% of àwọn ọkùnrin ni wọ́n ní wọ́n wà guilty of this point of after play. Wọ́n lọ́pọ̀lọpọ̀ àwọn ọkùnrin ò kí ń ṣe after play, pé after ejaculation wọn they will just slip off. Ìmí lè dìde lọ, ìmí lè kọjú sí the other side. Wọ́n ní kò dáa. Wọ́n ní ọkùnrin tí ò bá ṣe after play yẹn, wọ́n ló máa mú kí obìnrin yẹn feel used. Wọ́n lóbìnrin yẹn máa feel used ni, débi wípé ó máa feel hated, especially obìnrin tó bá yẹ pé bóyá wọn tiẹ̀ tí ì fẹ́ gan, tàbí bóyá wọn tiẹ̀ tí ì fẹ́ ṣùgbọ́n tó ń feel unloved. Pé after play is very important, just like bóyá bí cuddling, bí kissing, like maybe you kiss her forehead, you cuddle her. Ipe ṣùgbọ́n tó bá ti jẹ́ wípé kò sí yẹn, wọ́n lóbìnrin yẹn máa feel hated, ó máa feel used. Ṣóyé wa, wọ́n ní nígbà míì gan you can even offer to clean up for her, to show love. Wọ́n ní no matter how irritated you are. So point yìí ló wá jẹ́ kí n mọ̀ wípé ó possible kí ọkùnrin bá obìnrin ṣe tán kó dẹ̀ feel irritated. Ṣé mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà míì wà kí ṣe gbogbo ẹni tí ọkùnrin ń dó lọkùnrin nífẹ̀ẹ́. Ọkùnrin míì wà tó ń dóbìnrin tí ò nífẹ̀ẹ́. Ọkùnrin lè bóbìnrin ṣe láì nífẹ̀ẹ́ obìnrin. Ṣóyé wa, bẹ́ẹ̀ wọ́n ní irrespective of the way you feel after tó sùn pẹ̀lú obìnrin yẹn, tó dó obìnrin yẹn, wọ́n ní even if you irritated, wọ́n ní do after play. Wọ́n ní do after play. Ọkọ lé mi gan báyìí, nígbà tí mo administer questionnaire yìí, a woman told me wípé àwọn ò kí ń ní the same room pẹ̀lú ọkọ àwọn, pé táwọn bá ní